nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ó ní sùúrù wọ̀. Akramakallah. A lè ń tẹ gbogbo ẹ̀ báṣubàṣu. A lè ń purọ́ mọ́ lọ́wọ́. Ọlọ́run ẹsẹ̀ wo dábìí pé ní tó lọ dúró dè ní pé bẹ́ẹ̀ bá tún bá lẹ́kẹ̀lẹ̀ kan bọ̀ wá dá ìdíjọ́ kan wá nílágbájá dákẹ́ ní sí. Ṣé ẹ bá omi? وتحدث عن الناس بما تشاء. Àwọn èèyàn mi máa sọ̀rọ̀ nípa àwọn èèyàn wọ́n bá ti wọ̀ ọ́. Wọ́n wọ̀ ọ́ bá tèèyàn ṣe pẹ̀lú ọ̀rọ̀. Wọ́n wọ̀ ọ́ tún kéèyàn ṣe pẹ̀lú ọ̀rọ̀. Ọ̀rọ̀ bá ń sọ. وافعل ما تشاء. Àràtọ́ bá wù ọ́ sì máa fàyè dá. وافعل ما تشاء. Àwọn ẹ̀dá rẹ̀ tí wọ́n ṣe rú ẹ̀. Àwọn ẹ̀dá. وافعل ما تشاء. Àwọn tí wọ́n ń fa tẹ́lẹ̀ olóògbé ọmọ ẹgbẹ́ bá sọ̀rọ̀ àgbẹ̀kọ́jú òṣùṣù nìṣẹ́ ló sì máa ṣe wẹ́líwẹ́lí inú ẹ̀ náà wọ́n ṣe àwọn dà. وفي الأخير هذه نهاية. Níparí wọn gbogbo pọtìgbà yìí náà tí wọ́n ń lò àtìyí tó lò tó da àtìyí tó lò tí ò da àtìyí títàn rẹ̀ ò ṣeé sọ ọkọ̀ àràtọ́ náà ni. سترهل يوم دون وداع. Èmi ìrẹ́ náà kọ̀ wá rí àjọ tiwa náà tá à ní dágbére. Dúró náà wọ́n dá à ní dágbére gbọ́dọ̀. Lọ́wọ́dá èmi lọ́rọ́ la o, ẹ̀rọ bàbá ọ̀rọ̀ tí mi o. Àwọn kan sì ń bẹ nínú àwọn ẹni ọlọ́run. Bàbá wa kan bẹ èmi sọ lẹ́nà ládùúgbò wa ni. Wọ́n wọ̀ ọlọ́run, ìwọ ọlọ́run èyí tá a rí gbogbo tá à ń jẹ wá rí ọ̀wá dá. Wọ́n sàfà ọba sì pẹ́ ní ìrẹ́ ni ní ètè ń pè ọ́ kò sí lẹ́nu rẹ̀. Fọ́ ojú mi méjèèjì kí n má rí kàkà mọ́tẹ̀ ní ibi. Èyí tá a rí ọ̀dà. Wọ́n ti fọ́ lójú. Wọ́n sì fọ́ lójú. Wọ́n lè tó táwọn oríláyé yìí ọ̀wá dáa mú kò sí káyọ̀ tá a rí nígbà táwọn bàbá wọn bí wọn. Ọlọ́run gba ìrìnà wọn. Gbogbo táwọn oníṣègùn. Ṣáíṣáí ìwà àtàkì yóò sì tá a gbé kékeré fóònù lọ́wọ́ àtàwọn tó nǹkan wá dá rẹ̀ ẹ̀rọ jọ ẹ̀rọ àmọ́ lọ́wọ́ lẹ́yìn ìlọ owó tí wọ́n ẹ̀rọ ṣáì. Ẹ̀rọ tó wá tó lè dé bẹ́ẹ̀ bá débi tí wò àwọn tó nígbà àfàmì ní wò. Qala ba'du salafi. Àwa wo nǹkan rí mọ́ àgbọ̀ nǹkan rí mọ́. Mọ́tò ṣe wọ́n kọ́ ọmọkùnrin yìí kí ló sì wọ́n lòdì mọ́ tí mọ́tò pa ọ́ náà súnlẹ̀ gbẹ̀dẹ̀ fún àwọn àgbẹ̀kẹ́ lọ́gbọ́n. Ọ̀nà àzọ́wọ́ àwọn tó ń bú gáàmì. Ìdìbò ọlọ́lọ́lọ́ kò máa gbọ́ fọ́lọ́ nítorí léyìí wọ́n lórí náà ni. Àwọn onídìrí ilé ọlọ́run wá yí ayé padà dépò pé nǹkan jákujàku ọwọ́ amówó wá nǹkan rẹ̀ ọ̀wá sówó bẹ̀rẹ̀ olóòótọ́ wa lówó onírọ́ ni wọ́n lówó aláìda ìní lówó ẹni tẹ́ ṣe dáadáa ọ̀wá rówó bá a ti bá yé lọ náà lójú kó fún àrò káká ló kú. Qala ba'du salafi. Ìdíje ti sàdúrà rẹ̀ lóde apá kan nínú àwọn ẹni rẹ̀. Idha ihtada al-mu'minun. Àwọn èèyàn dáadáa tí wọ́n ti kọjá lọ wọ́n bá sọ pé ẹ̀dá bá ń dé. Yuqalu lil malaki. Ọlọ́wọ́ wa sọ fún màláìkà. Shamma ra'sahu. Ẹ súnmọ́ ẹ lọ gbọ́ owó orí ẹ̀ wò ẹ gbọ́ owó orí ẹ̀. Faqala al-malaku ajidu fi ra'sihi al-Qur'an. Yóò wá sọ fún ọlọ́run kò tí ní àgbo owó orí ẹ̀ wò àwa bá Kùránì lẹ̀. Abá Kùránì lórí ẹ̀ ó ké Kùránì ẹ̀ ṣe lò. Fayuqalu shamma falibahu. Ọlọ́run tó níbẹ̀ ni sọ́ọ̀mà
البحر ẹgbẹ́ ọ̀kan rẹ̀ ni. فيقول الملك Màlákọ̀ máa dọ́rọ̀ mi. أجد في قلبي الصيام. Ọlọ́run nígbà dé ọkàn rẹ̀ àwẹ̀ ni ó pààlò púpọ̀. فيقال شم قدميه. Ọlọ́run fi wọ̀ bẹ̀rẹ̀ yà ẹgbẹ́ òun gìgísẹ̀ rẹ̀ méjèèjì. فيقول الملك Màláíkà ọmọ bá dá Ọlọ́run lóhùn. أجد في قدميه القيام. Nígbà tá a lọ wo gìgísẹ̀ rẹ̀ méjèèjì wọ Ọlọ́run. Àríkẹ́ni tí máa gbúrò ní náfìlà gbogbo kálukú ti sùn àbábí tí máa gbúrò. فيقال حفظ نفسه. Àwọn ọ̀rẹ́ wa ní láti sọ ọ̀dọ́ sọ. Eléyìí mọ̀ sọ ọmọ sọ ẹ̀mí ara rẹ̀ náà. فحفظ الله عز وجل. Ọlọ́run tó gbẹ̀rẹ̀ mẹ́tọ́ gbẹ̀ngà. Ọba kàhárù. Ọlọ́run wa sọ òun náà. Wo náfìlà tí bàbá ṣe láyé. Gbogbo náfìlà tí bàbá tó bí àwọn ọ̀dọ́ pẹ̀lú òun ṣe. Iní ń ṣe lára gbogbo ọmọ tí bàbá bí láyé lónìí. فالإنسان يأتي بلا شيء. Ọmọ ẹlẹ́wọ̀n àwọ̀ ayé wa. Bílà ṣe ìpè àmú kankan wa òwò ọmọlúwàbí ẹkún làmúdání kọ́lé ìjọba sọkún wọn létí ìsọpá bímọ ẹ ra wọn náà sí èyí ìjọba sọkún wọn létí ìsọpá bímọ ọlọ́run wá rú lánàá ọlọ́run ní yàrá ìwé ìsọkún tiẹ̀ ọmọ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ lọ́ wàá sọ ọ̀tọ̀ congratulation àbímọ àfìyàwó ayé lò. ولدتك أمك يا ابن آدم باكيا. Olówó àtọ̀rọ̀lá àfonípò àti wèrè àti dèdèrè àtẹnití ń lọ tẹ́lẹ̀ kan ọ̀gbìn lọ ẹ̀kọ́ la sọ wáyé. والناس حولك يضحكون سرورا. Àmọ́ gbogbo àwọn èèyàn tó bá pàdé wájú adéwú ẹ̀jẹ̀ rè àwọn wọn rẹ̀ rí alihamudulilayi wọ́n bí o ọkùnrin wọ́n bí alihamudulilayi ọmọ wa ní ọ̀fẹ́ o torí jẹ̀dá náà ní sinẹ́wù náà bí tiẹ̀ àbóbìnrin òun bí àwọn tí ń bẹ́ bí a ti bí ọ̀nì ẹ̀rí làwọn rè àmọ́ wọ ẹ̀kọ́ ló sọ wáyé. وعمل لنفسك. Ọmọ ìyá mi wá sí dáadáa fún ara rẹ̀. وعمل لنفسك. Ọmọ ìyá mi rìn rere fún ara rẹ̀. وعمل لنفسك. Ọmọ ìyá mi lọ́la ní ẹ̀rí fún ara rẹ̀. وعمل لنفسك. ما تقول إذا بكوا. Ọba gẹ́gẹ́ tó ṣe pé níjọ́ tí wọ́n bá ń sunkún tó ọba kò láyé tí wọ́n bá ń sunkún. في يوم موتك ضاحكا مسرورا. في يوم موتك ضاحكا مسرورا. Ọlọ́pàá àwọn èèyàn mọ́ àwọn ọmọ yìí sí ọmọ láyé lónìí. Àtúgbọ́ púpọ̀. Bàbá bẹ̀rẹ̀ yẹn bàbá wa tó bá parí orin rẹ̀ á máa gbé ní ẹran yìí gbogbo àpòlọ́ rẹ̀ kò sí mọ́ nísìn. Àfikà kíńkà láti gé mi létí lọ o láti gé mi létí lọ o wọ́n padà rẹ̀ ti yẹ. في يوم موتك Ajé tí wọ́n bí. ضاحكا مسرورا. Ẹgbẹ́ ìlú ẹni. في يوم موتك ضاحكا مسرورا. في يوم موتك ضحكا مسرورا lọ́tà bá sunkún rè lọ́jọ́ kú rẹ̀ ìwọ́n máa jáde lọ مسرورا ọmọ bú ẹ̀rín ọ̀sẹ̀ ẹni tí ń dunnú ẹ̀rọbìnrin tó kú ni ń ṣèyàwó lọ́wọ́ ó ti kú. Wọ́n fẹ́ múra fún oní ẹgbẹ́ kírun náà ẹlẹ́sìn ọlọ́ọ̀ni ó sì wọlé sọ̀rọ̀ àwọn kírun náà ọwọ́ akírun tọ̀tọ̀ tó máa wọ kíní gáwé tí máa wọlé ẹ̀wọ́n tó gbọ̀ wọ́n wọ̀ fún tẹ́tẹ́tẹ́lẹ̀ ó sì lọlẹ̀ sí i nígbà wọn wá kì í lọ́wọ́ ó sì rìn ní ẹ̀rọ ọwọ́ rẹ̀ lọ sàrí ìlú. Àwọn tí ń lè fún àwọn tó wọ́n bẹ́yà tó àwọn bá parí bẹ́yà ó fara ìpàdé ó sì rẹ̀ ọwọ́ rẹ̀ ni wọ́n sàrí ẹlòmíì sunkún wọn sàrí ok tí wọ́n rí ẹ̀yà ìwọ́n sunkún ẹ̀rí lé ìlú wọn sunkún wọn. Wọ́n bá tiẹ̀ jẹ́jẹ́ láyé ẹ̀rọ ẹ̀kọ́ sunkún wọn ti rí tí wọ́n lọ bá ń lọ. Sàárè tí ọ̀sẹ̀ nìkan bẹ̀ àwa nìkan láwọn bẹ̀ wọ́n pè tẹ́nísì no tiles no AC
ta ló kúrò kí á lọ tí ọmọ rántí wọn ọba ti rántí wọn àwọn tó bẹ̀rẹ̀ yìí ò ní rántí wọn. àbáwọ̀ ẹ̀rọ ọlọ́wọ́ fi ṣe sọ yá àtúgbọ̀ ẹ̀rọ wọn. Àmín. bàbá wọn hasari tó lè hasúdà lẹ́nu àlì rùsùmí wàhálì ìjábì wàhálì kùlùbì máa kúntù ìlà mẹ́sà àrọ́bì من المهدي حتى زمن المسيح àwọn mẹ́rin náà ni wọ́n bọ́lá bá ti yọ wọn kó láàrin yẹn láyé ìlú fi ìlú ẹ̀. àforíjì àṣùdá. àbáwá lọ́jọ́ ilé ọ̀rọ̀ bàbá ti kú wọ́n ti lọ tí wọ́n bá ti ń wọ́n lónìí. wọ́n bá rí ibẹ̀ lọ́wọ́ ó ń kéré ta ẹni tẹ́ ẹ mọ̀ ọkùnrin ni obìnrin ni onílé ni àlejò ni ará àdúgbò ará àta ọlọ́wọ́ tó láyé. من أهل الإجابة أخرج العزودا أوكي من أهل الرسوم ọba ọpá ọba òkú lẹ́sẹ̀ ọlọ́wọ́ sàmì nínú wà á ní ìjà bí àwọn tí máa ń ṣe mọ̀ orí tọ́lọ́ bá ṣe fún yà léwu ǹjẹ́ ojú wa ní ìwé bí ẹ̀jẹ̀ ní ìgbìlẹ̀ àwọn tí wọ́n ṣe mọ̀ orí tọ́lọ́ bá ṣe fún yà wọ́n á ní ẹ̀yọ̀ ọ̀rọ̀ àdá tuntun wá hàn sí látòkè kalẹ̀ ẹ wá lọ fọ bí odò tí ń sàn máa ní gbogbo tí ń gbé kí ni kòkò fún ní ọ̀sẹ̀ gbà yìí ọlọ́wọ́ sọ yìí lọ. ọ̀rọ̀ yìí ní ìlúkulúùbì àwọn tó ṣe pé ọkàn tiwọn á dìpẹ̀tà sí yàn ọkàn wọn bá dìpẹ̀tà sí yàn ayé ẹ̀dá ó sì máa ń ọlọ́wọ́ sàmì lọ. المهدي حتى زمن المسيح من المهدي حتى زمن المسيح àbáná kí ló bínú mi sí èwo lè ń dìtẹ̀ mi sí kí ló dé. máa tó wá ní parí làárí mẹ́kùntù ìlà máa ṣàárọ̀ bí fún ọjọ́ kankan nítorí mi wá jẹ́ láyé ilẹ̀ ń jẹ́ yìí. nígbà yìí máa di àtàrà àzàbánà lè máa ṣe. máa kúntù ilá máa ṣàárọ̀ bí nígbà yìí máa di àtàrà àzàbánà lè máa ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bẹ̀rẹ̀ ìmíyà yìí àwọn tí wọ́n gbórí àrẹ̀ mú ṣe kẹ̀kẹ́. àwọn pàṣọ. Orígẹ́gẹ́ torí mílẹ̀ lè máa ní àtàzà bàdà lè máa ṣe ibi olúlọ. ẹ̀yẹ tẹ̀gẹ́ ń ẹkú yà. àwọn ajá ìrìnàrù ní àrí àwòrán sí àwọn akọlù àdáadáa. abẹ́rẹ́ orúkọ bọ̀ ní.